ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe Egbeyewo mo wí. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ló jẹ́. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin òǹwòran wa níbikíbi tí ẹ bá ti ń wò wá ní àkókò yìí lórí ètò Egbeyewo òun náà ni ẹ ti ń wò wá bá a ṣe máa ń wàtà lọ́jọ́ mẹ́jọ lónìí àti ní ọ̀rọ̀ pàtàkì tí a fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ nípa àwọn òdókòwò lórí ẹ̀rọ ayélujára èyí tí à ń pè ní Ponzi scheme tàbí pyramid àti oríṣiríṣi orúkọ tí wọ́n máa ń fún àwọn okòwò yìí. Láti lè bá wa jíròrò láti pẹ̀kẹ́lu ọ̀rọ̀ yìí àti mú ògúnnágbòǹgbò amòfin tí wọ́n mọ oyún ìgbín nínú ìkarahun akọ níwájú adájọ́ ni wọ́n. Àwọn náà ni amòfin Moruf Balógun tí wọ́n ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò fún Ìjẹ̀bú-Òde. Amòfin ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Ẹ káàárọ̀ sà o. Ẹ ṣe tá a pè yín tẹ̀lé wá o. A gbọ́dọ̀ wá iṣẹ́ ìjọba ni. Ẹ ṣe gan ni. Iṣẹ́ ìlú ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Ẹ ṣe pọ̀. Wọ́n ní àyábẹ́lẹ̀ òbíárẹ́ ni a fi ètò náà ṣe. Lónìí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí a ti ń gbọ́ látẹ̀yìnwá náà lóríṣiríṣi ìgbà pé àwọn kan ó kówó lórí okòwò kan lórí àwọn iléeṣẹ́ kan tí wọ́n ó dìde gbé wá tí wọ́n kàn gbowó wọn lọ láìpẹ́ láì jìnnà àti gbọ́kànrí wọn ní mmm. Eléyìí tó wá tún ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ń pè ní cbes àwọn okòwò lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní Ponzi scheme tàbí pyramid yìí. Agbẹjọ́rò wa kí ló ń jẹ́ Ponzi scheme yìí gan, kí ló túmọ̀ sí? Ẹ ṣé ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé eléyìí tí a fẹ́ sọ yìí ọ̀rọ̀ tí ó máa ta bá onílé tó máa ta bá ẹni tó wà lóko ni torí pé ọ̀rọ̀ owó kárí gbogbo ilé ni. Bẹ́ẹ̀ni. Bá a ṣe wà ní Nàìjíríà kò sẹ́ni tí kì í sọ̀rọ̀ owó àtọkùnrin wa àtobìnrin wa àtọmọdé àtàgbàlagbà àti àwọn tó wà níjọba àti àwọn tí wọ́n ń darí la ní ìfẹ́ sí owó. Bẹ́ẹ̀ni. Torí pé alẹ́ àwọn bùkátà tó pọ̀ ta fẹ́ gbọ́ fi owó gbọ́ kí n pè bẹ́ẹ̀. Ká tó lọ síbi ìbéèrè yẹn ó ṣe pàtàkì kí a sọ kí ni ojú tí òfin fi wo òwò ṣíṣe. Owó because ibi tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn. Tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ Ponzi scheme yìí tẹ́ ẹ bá bi wọ́n á ní òfin fi ààyè òwò ṣíṣe lẹ̀. Nǹkan tí wọ́n máa ń sọ nìyẹn. Tá a bá wo òfin fínífíní òfin ní òwò ṣíṣe nǹkan tí òfin gbà láyè ni. In fact gan lábẹ́ pé a fẹ́ ṣòwò oró òwò la fẹ́ ṣe ta ni a fẹ́ bá dòwò pọ̀ kí la fẹ́ tà kí la fẹ́ rà òfin ní agbà yín láàyè ẹ ta nǹkan tó wù yín ẹ ra nǹkan tó wù yín. Lópin ìgbà tí nǹkan tẹ́ ẹ bá fẹ́ tà tẹ́ ẹ bá fẹ́ rà ò bá ti kọlu òfin kófin ní Nàìjíríà yìí a máa ń pè ní freedom of contract. Tí n bá dọ́jà pé mo fẹ́ lọ ra ṣu tí n bá ní ìyá Ṣaléwá ni mo fẹ́ bá ra ṣu òfin ò ní kílódé tí mi ṣe báyà Táíwò rà òfin ò ní sọ bẹ́ẹ̀. So nǹkan tá à ń pè ní freedom of contract nìyẹn. Lábẹ́ òfin tá a bá fẹ́ ṣòwò òfin ní a ká wá àwọn nǹkan kan tí a máa kà lórí ètò yìí tá a bá kà tán àwa tá a tẹ̀ ẹ̀já mòfin gan àmọ́ bóyá Ponzi scheme tá à ń sọ yìí bóyá ká tiẹ̀ lọ́wọ́ ń bẹ̀ àbí kò yẹ ká tiẹ̀ súnmọ́ bẹ̀. Alákọ̀ọ́kọ́ ni wípé òǹtajà àti òǹrajà gbọ́dọ̀ rí wọn. Ẹni tó yín òun rajà lọ́wọ́ Bẹ́ẹ̀ni. àtẹni tí ó tajà wọ́n gbọ́dọ̀ fojú kanra wọn. Tó bá yẹ pé èèyàn sí èèyàn lọ́ọ̀yà Moruf Balógun ó fẹ́ lọ ra ṣu lọ́wọ́ ìyá Ṣaléwá lọ́jà èmi ń nìyẹn níwájú ìyá Ṣaléwá ojú face to face òfin nìyẹn wà. Òfin ṣùgbọ́n àwọn kan náà tó wà tó yẹ pé tó bá yẹ pé nínú àwọn tá a fẹ́ bá ṣòwò pọ̀ yẹn náà wọn kì í ṣe èèyàn gangan èèyàn tí òfin dá ni lábẹ́ òfin
èèyàn oríṣi méjì ló wà o èèyàn gangan tí Ọlọ́run dá bá a ṣe wọ Ọlọ́run ló dá wa èèyàn ni wá natural persons ni òfin pè wá àwọn ẹ̀kọ́ àti pé òfin ló dá wọn irú àwọn èèyàn wo nù. artificial persons là ń pè wọ́n àwọn ni companies tá a register pẹ̀lú òfin ilé-iṣẹ́ tẹ́ ẹ ti fi orúkọ lẹ̀ pẹ̀lú òfin tí òfin ti fún yín ní certificate pé gbà àdá ẹ mọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ máa ṣòwò lọ máa rà lọ máa tà òfin ní irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ó ti di èèyàn lábẹ́ òfin nìyẹn artificial person là ń pè so ìbàjẹ́ natural person èyí t'Ọlọ́run ń dá àbí artificial tí òfin dá òfin ní ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tá à ń pè ní verification of legal identity ṣé ọ̀rọ̀ yẹn ó yé wa pé kí wọ́n ṣe àgbéyẹ̀wò tí n bá ní mo fẹ́ bẹ́ẹ̀ nìkan ra ọkọ̀ nsìn tó lòun máa gbé wá láti ìlú òyìnbó màá béèrè pé kí lorúkọ yín níbo lẹ̀ ń gbé kí lorúkọ iléeṣẹ́ ti yín níbo ni ṣọ́ọ̀bù yín wà ǹjẹ́ ìjọba dá yín mọ̀ a tún wá wo ọ̀dọ̀ ìjọba pé ẹni báyìí àwọn wo ni directors ẹni company in case tó bá fẹ́ yíwọ́ ǹjẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn lẹ sọ fún ìjọba pé ẹ fẹ́ ṣe nǹkan tá à ń pè ní verification of legal identity of contracting partners nìyẹn ẹlòmíà ní ìjọba mo fẹ́ máa tààrẹ sí ìjọba ní a fún ẹ lóǹtẹ̀ ló máa tààrẹ sí adégbòrò a máa tẹ̀wà ó ti tàpá sí òfin so tẹ́ ẹ bá lọ wò ó tó bá ń polówó ẹ̀wà fún yín pé ẹ rẹwà tẹ́ ẹ bá lọ wo ìdánimọ̀ tí ìjọba fún pé ìrẹsì ló yẹ kó máa tà red flag nìyẹn o ẹ̀yin tẹ́ ẹ bá ní làákàyè inú ẹ̀yin tẹ́ ń ṣòwò tẹ́ ń rà tẹ́ ń tà torí pé tó bá di héyà ìjọba ní nǹkan tá a ní kó tà rèé tó fẹ́ rajà òun lè mọ̀ pé àṣẹ tíjọba fún lélẹ́yìí ó sàárí pópó ló gbé mò ń tarú nǹkan báyìí o bó lèèyàn ṣe fẹ́ mọ̀ pé ìjọba ló fún láṣẹ kó tarú eléyìí àtàbí kó mọ̀ tarú eléyìí. ṣeré ní àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ òfin kan wà tá a máa ń gbé jáde ẹni kówó dání tó fẹ́ fi ra nǹkan òfin ní kó lajú ẹ̀ let buyer beware torí wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí nǹkan tó fẹ́ rà ni ò bá wá rí bẹ́ẹ̀ mọ́ tó dẹ̀ ti kówó lẹ̀ ó ṣeé ṣe kí owó yẹn má tètè jáde àbí kó má tètè jáde ni òfin ní ìwọ tó fẹ́ rajà ìwọ ló ní owó tó ti làágùn tó ti kígbe ẹlòmíì á làágùn oṣù kan kó tó kówó jọ ẹlòmíì tẹ́ ẹ bá ń di iṣẹ́ ẹ wò pé iṣẹ́ lèèyàn ń ṣe yìí wàá kówó yẹn jọ wá fẹ́ fi ra nǹkan òfin nílá ojú ẹ lẹ́ o àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ òfin tá a bá ń sọ̀rọ̀ afẹ́rà afẹ́tà lábẹ́ òfin nìyẹn lófin fi ní gbogbo ẹ̀yin olówó ẹ gbọ́dọ̀ mọ̀ ta lẹ fẹ́ bá ṣòwò ilé-iṣẹ́ yìí tó wà ǹjẹ́ ìjọba dá a mọ̀ ǹjẹ́ irú business wo ló fẹ́ ṣe lórí ọ̀rọ̀ pumpkin scheme tẹ̀ ń sọ yìí ọ̀gọ̀rọ̀ ni mo máa sábà ń ṣe business owó ẹ kówó kan wá tó bá dijọ́ mélòó kan ẹ wá gba dọ́bù Sogundogoji nǹkan tó bá sábà ń ṣe nìyẹn bẹ́ẹ̀ sì ni kẹrìí tá a bá wo àwọn òfin tó pọ̀ tó bá yẹ pé ẹni ní ká wá ra owó ká wá ta owó ó pè rẹ̀ nílé iṣẹ́ a máa ka àwọn òfin kan torí ìjọ míì ni eléyìí ti ṣẹlẹ̀ náà ẹ̀yin tẹ́ ẹ ti há sínú ẹ̀ ọlọ́run á fún yín ní kí àdúrà la fẹ́ ṣe fún wọn náà. ọlọ́run àfòfò rẹ̀ mí ni. ṣùgbọ́n torí ìjọ míì tó bá yẹ pé àwọn iléeṣẹ́ tí wọ́n ní kẹ́ ẹ wá ra owó kẹ́ ẹ wá ta owó tẹ́ ẹ rí pé iléeṣẹ́ báyìí ni òfin ní alákọ̀ọ́kọ́ ni wípé kò sí ilé iṣẹ́ tó gbọ́dọ̀ díù pẹ̀lú à ń ta owó à ń ra owó tí ò ní ní òǹtẹ̀ alákọ̀ọ́kọ́ corporate affairs commission ẹ kọ́kọ́ wò pé ṣé ó ní certificate CAC ní ìbámu pẹ̀lú òfin tá à ń pè ní company and allied matter act 2020 alákọ̀ọ́kọ́ nìyẹn pé o dé Nàìjíríà àbójúmọ́ Nàìjíríà ẹ kóra yín pọ̀ ẹ fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ kí lè fẹ́ máa ṣe a fẹ́ máa ta owó a fẹ́ máa ra owó a fẹ́ máa sọ dọ́là di náírà òfin ní kọ́kọ́ lọ forúkọ ọlẹ̀ pẹ̀lú CAC nínú bẹ́ẹ̀ CAC á pè pé orúkọ wo ló fẹ́ lò orúkọ báyìí ẹ̀yin wo lẹ fẹ́ jẹ́ agbátẹrù directors ẹ máa gbọ́ o àwa márùn ní orúkọ yín dà ń bò lẹ́ ń gbé nísìn CAC á ní NIN yín dà
ó pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ submit kó tó lè register yín o. tí ó bá jẹ́ ọmọ ilẹ̀ òkèèrè ló fẹ́ dálẹ̀ ní à ń bọ̀ ń bẹ̀ à ń bọ̀ ń bẹ̀ à ń bọ̀ ń bẹ̀ NIN yìí dà òun rèé torí pé kò síbi tẹ́ ẹ fẹ́ lọ pẹ̀lú NIN yìí àmúyíjáde so tẹ́ ẹ bá ṣe gbogbo ìyẹn tán irú òwò lẹ fẹ́ ṣe ẹ̀kọ́ síbẹ̀ èló lẹ fẹ́ fi ṣòwò authorized share capital là ń pè lábẹ́ òfin yẹn 100 million fẹ́ fi ṣòwò ok ẹ jẹ́ àmọ́ báwo lẹ ṣe gbé owó yẹn lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ agbátẹrù a òun gbé 20 lẹ̀ ẹ pín síbẹ̀ gbogbo nǹkan yìí ni òfin ti ṣàlàyé torí pé ẹ̀yin tẹ́ ń ṣòwò tẹ́ ń ṣe gbátẹ ẹ kì í bìrè ẹ kì í ṣe verification of legal identity of contracting parties ní gbogbo pé ẹ̀ ń kéke ẹ̀ ń ké lóru ẹ̀ ń ké lọ́sàn-án yìí fi bẹ̀rẹ̀ tó bá yẹ pé àwọn tí wọ́n wá fẹ́ ṣòwò yẹn wọn ò wá ń ṣọmọ Nàìjíríà kẹ́dùnfin Nàìjíríà náà àwọn tí wọ́n ṣe òfin ọ̀jọ̀gbọ́n ni wọ́n anybody tó bá wá láti ilẹ̀ òkèèrè tí kì í ṣọmọ Nàìjíríà kò lè ṣòwò ní Nàìjíríà kò lè register company àyàfi kí ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn agbátẹrù ẹ̀ ọmọ Nàìjíríà ó gbọ́dọ̀ pẹ̀lú agbátẹrù ẹ̀ pé ó kì á fẹ́ forúkọlẹ̀ pẹ̀lú CAC o àwa méjìlá wá láti China gẹ́gẹ́ bí àpẹẹrẹ a gbọ́dọ̀ rí ọmọ Nàìjíríà tó máa kó mọ́ra pé in case tẹ́ ẹ bá fẹ́ ṣe bí òye kẹ́ ẹ ṣe àti ní àwọn tá a máa fi ṣòkòtò fàǹdì láì rí bẹ́ẹ̀ òfin ò lè forúkọ wọn lẹ̀ òfin ò lè gbà wọn láàyè alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ òwò tó ní ṣe pẹ̀lú afẹ́ra owó afẹ́ta owó Ponzi scheme generally ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ forúkọ lẹ̀ pẹ̀lú CBN báǹkì àpapọ̀ tó ga jù in fact òfin kan tí ẹ wà tá à ń pè ní Banks and Other Financial Institutions Act òfin yẹn ní èèwọ̀ ni fún ẹnikẹ́ni láti máa ṣe òwò nípa owó láláì fi orúkọ lẹ̀ pẹ̀lú CBN ẹ̀ṣẹ̀ yẹn ó bẹ́wọ̀n lọ tí kìí ṣe ẹ̀wọ̀n ọdún kan tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta torí ẹ̀ kìí ṣe bọ́sì ẹ máa rí àwọn kan tó máa sọ pé àwọn microfinance bank tẹ́ ẹ máa débẹ̀ tán ní forúkọ lẹ̀ tí CBN ò ní mọ̀ wọ́n ẹ̀ kàn máa gbowó ẹ̀ tó bá ti di pé wọ́n ti rí pé àwọn èèyàn tí wọ́n máa gbowó wọn wọ́n á gbé rọ́ òfin ní ẹ béèrè iléeṣẹ́ yín ǹjẹ́ ẹ lórúkọ ǹjẹ́ ẹ ní òǹtẹ̀ CBN tí wọ́n bá náà ní ẹ lè ṣèwádìí o ẹ lè kọ lẹ́tà sí CBN pé iléeṣẹ́ báyìí wọ́n wá bá wa pé àwọn fẹ́ dòwò pọ̀ pẹ̀lú wa wọ́n fẹ́ máa ra owó wọ́n fẹ́ máa fi owó wa ṣòwò ǹjẹ́ wọ́n ní òǹtẹ̀ ǹjẹ́ wọ́n ní certificate látọ̀dọ̀ yín CBN máa dá yín lóhùn padà bóyá bẹ́ẹ̀ ni wọ́n ní bóyá bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ó ní òfin kan tá à ń pè ní investment and security ṣe rí àwọn òfin tó tíjọba gbé lẹ̀ ó ti pọ̀ jù láti lè dènà pé àwọn ìwà burúkú pé nìkan kàn wá olóńkìní kan láàrin oṣù mẹ́fà ó kówó olówó jọ ó pòórá bí èéfín. gbogbo nǹkan tó bá ti ń jẹ mọ́ investment pé mo ní 100,000 mo fẹ́ lọ fi invest ẹnìkan tí mi ò mọ̀ ó fẹ́ lọ máa ṣòwò níbì kan tó bá di ọ̀sẹ̀ tó tẹ̀lé wàá wá gbèrè òfin investment nìyẹn òfin faramọ́ ṣùgbọ́n irú iléeṣẹ́ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní òǹtẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí à ń pè ní SEC Security and Exchange Commission àwọn àjọ tí òfin Investment and Security Act tó gbélẹ̀ nìyẹn tẹ́ ẹ bá ti rí gbogbo àwọn eléyìí pé àti rí CAC àti rí CBN àti rí SEC yẹn gan máa mójútó wọn owó tí ẹ ń ṣe yìí níbo lòwò yẹn dé báyìí wọ́n máa file returns àwọn wo ló ti rà àwọn wo ló ti tà àwọn wo ló lówó lọ́dọ̀ yín ló ní wọ́n ní àwọn assets yẹn tó bá tiẹ̀ dípẹ́ liquidate ṣé ó tó láti sanwó olówó gbogbo àwọn nǹkan báyìí ní òfin lálẹ́ lábẹ́ òfin. ẹ ṣe wípé amòfin wa tá a bá wá ní ká béèrè ká gbé yẹ̀wò ǹjẹ́ ṣé àwọn ètò ìdókòwò ìta ń pè ní Ponzi scheme yìí gan ṣé ó bófin mu àbí ò bófin mu rárá. ṣe rí Ponzi scheme tó bá ti fi orúkọ lẹ̀ pẹ̀lú àwọn àjọ tá a ti kà yìí bẹ́ẹ̀ ni mo lè dá léṣẹ́ lẹ̀ kí ni mo fẹ́ máa ta bàtà kí n wá ní mo ní ìdí 100 million ẹ̀yin èèyàn bí ìgbà téèyàn ra shares náà ni
ẹ kówó yín wá ká fi ṣòwò tẹ́ ẹ bá kówó yín wá tá a bá ṣòwò oṣù mẹ́ta èrè tá a bá rí àápín ní déédé owó tẹ́ ẹ kó wá it's a scheme lábẹ́ òfin ṣùgbọ́n kó tó lè dé bẹ́ẹ̀ lásán fún yín wípé torí òwò ní scheme ṣùgbọ́n àìtẹ̀lé òfin àìtẹ̀lé nǹkan tí òfin ní ká ṣe ló mú di nǹkan tí a pè ní illegal irú sípẹ̀sì tó ṣẹlẹ̀ tí wọ́n bá tẹ̀lé ìlànà tí òfin làálẹ̀ tá a kó wá láti ìlú òyìnbó ẹ̀yin ará nàìjíríà rí i pé ẹ ní ilẹ̀ tó lọ́ràá a fẹ́ máa ṣàgbẹ̀ a ti rí ilẹ̀ a ti rí òǹtẹ̀ ìjọba a ti rẹ́gísítà CAC gbogbo àwọn adarí wa àwọn tó máa jẹ́ pé directors ti wà ń bẹ̀ àwọn nǹkan tá a lè fi fà wọ́n padà wọ́n ti submit ẹ̀ with CAC a ti lọ ọ̀dọ̀ CBN a ti gbogbo nǹkan tó yẹ ká ṣe òfin ẹ̀yin aráàlú ẹ lè wá bọ́ síbẹ̀ ok 2 million rẹ gbà ẹ fi ṣòwò tá a bá ṣòwò tá a bá rèrè à á pín èrè yẹn gẹ́gẹ́ bí owó tí ẹ dá kò sí lábẹ́ òfin àní a ní nǹkan tí òun kì í pè ní freedom of contract ìgbàláàyè láti tà láti rà bó bá ṣe wù yín lópin ìgbà tí ẹ ń tẹ̀lé nǹkan tí òfin kọ lẹ̀ so bí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé púpọ̀ ní báyìí a ó kọjá sí òdì kejì láti gbọ́ ìkéde látọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò yìí àwọn shock clean detergent ọṣẹ àbùfọ̀ tó pójú owó tá a bá padà dé a ó tún máa tẹ̀síwájú. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. káàbọ̀ padà sí orí ètò amòfin Moruf Balógun àwọn náà ni wọ́n sì ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà rí i pé wọ́n ti yànnàná oríṣiríṣi nípa ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ pé à ń ṣòkòwò lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Ponzi scheme yìí ṣùgbọ́n mo fẹ́ kí ẹ bójú wo nǹkan kan amòfin wa ẹ ti dárúkọ oríṣiríṣi àwọn àjọ CBN ní SEC ní oríṣiríṣi tí wọ́n ń bójú tọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n ti eléyìí tó ṣẹlẹ̀ láìpẹ́ CBS a rí i pé wọ́n nílé iṣẹ́ ńlá jàǹrànjàǹràn lẹ́kọ̀ọ́ wọ́n ní nìbàdàn ṣé ẹ fẹ́ sọ pé àwọn àjọ gbogbo tẹ́ ẹ sọ yìí wọ́n rí náà rí nǹkan yìí láti bí ó ti lé lọ́dún kan tí iléeṣẹ́ yìí ti bẹ̀rẹ̀. ẹ ṣe alákọ̀ọ́kọ́ ọ̀nà méjì ni màá gbà dáhùn ìbéèrè yẹn òfin ò sọ wípé tó bá ti kọ́lé iṣẹ́ òfin ti dá wọn mọ̀ nìyẹn rárá kó kọ́lé iṣẹ́ alájà mẹ́fà tí ò bá tí ì tẹ̀lé àwọn ìlànà tí a ti sọ síwájú yẹn òfin ò tí ì dá mọ̀ building kọ́ lòfin fi ń dá company mọ̀ bóyá ó ní òǹtẹ̀ ìjọba àbí kò ní òǹtẹ̀ alákọ̀ọ́kọ́ ni. ẹsẹ̀ ò yẹ kó láwọn kan ní iléeṣẹ́ tí ó mọ̀ wò pé ǹjẹ́ iléeṣẹ́ tá à ń wò yìí ó lóǹtẹ̀ ìjọba àbí. ibi tá à ń bọ̀ gangan náà ẹlẹ́ẹ̀kejì tá a bá tún wá wò àwọn tó wá dá iléeṣẹ́ lẹ̀ lóǹtẹ̀ àti fìdí ẹ̀ múlẹ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n lọ rálù àwọn náà ò ṣe nǹkan tí òfin ní kọ́ ṣe. wọ́n lè mọ̀ mọ́. tá à ń pè ní no wọ́n gbọ́dọ̀ mọ̀. gbogbo tẹ́ ẹ sọ èmi gan bí ó dé mi tí ìbára pẹ́ sọ fún ọba èèyàn mọ̀ pé kí n tó bá lè ṣe kan dùn pọ̀. torí pé irun mú lowó lábẹ́ òfin náà bó ṣe rí nìyẹn owó tẹ̀ ń rí yẹn irun mú ni tẹ́ ẹ bá fà kan já ń bẹ̀ ara ròyìn bó ṣe rí nìyẹn lábẹ́ òfin. ló fi gbé àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ lẹ̀ pé ẹni fẹ́ rajà kì í ṣe ẹni fẹ́ tajà ẹni fẹ́ rajà torí pé ẹni fẹ́ tajà òun ló máa dàbí ẹni tí ó fẹ́ gèèní jù tí nǹkan yẹn bá backfire buyers ló fi ní kó la ojú ẹ̀ dáadáa kí nìdí torí pé òun ló fẹ́ kówó lẹ̀ owó oògùn ẹ̀ òun ló fẹ́ kówó lẹ̀ so àti rí wípé àwọn tí wọ́n wá ṣe CPS yẹn wọ́n wá gbá àwọn èèyàn ní láti fìdí ẹ̀ múlẹ̀ torí a ti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn lọ́gàá àwọn iléeṣẹ́ tìjọba gbé lẹ̀ from SEC díjìtì ní àwọn ò dá wọn mọ̀ wọn lásẹ̀tì lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ ti jáde ẹ̀yin tí ẹ lọ kówó síbẹ̀ náà a ti rí wípé ẹ̀yin náà kàn lọ kówó yín síbẹ̀ ni kò sí ẹni tó ṣe nǹkan tí òfin ní kó ṣe àyẹ̀wò verification pé ta là ń bá ṣòwò tó bá tiẹ̀ di wípé òwò yìí ò lọ déédéé mọ́ ǹjẹ́ owó wa tó wà ń bẹ̀ ṣó lè padà ẹ wá àwọn báǹkì tẹ̀ ń rí gbogbo wọn ni wọ́n ní àjẹṣẹ́kù pẹ̀lú CBN tá a bá rí kan tó ń gbì tó ń wò CBN á ní ẹ̀yin tẹ́ lówó ń bẹ̀ fọkànbalẹ̀ á ní owó wọn nípa mọ́tà máa fi sanwó yín nǹkan tí òfin fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n ìjọba náà ẹ lè sọ pé ẹ gbọ́ pé àwọn ará bíi wà ń gbòòrò
ìjọba ò lè sọ bẹ́ẹ̀ but ṣẹ́rí gbígbọ́ ìjọba tá a bá dé ilé ẹjọ́ ìjọba sọ pé àgbọ̀ ǹjẹ́ ẹ kọ lẹ́tà sí wa ǹjẹ́ ẹ wá sọ́fíìsì wa ǹjẹ́ ẹ ṣe gbá ǹjẹ́ ẹ ṣàwo ẹ má ní after all ṣèbí díjì ń kọjá ní street yẹn ó ń rí signboard ó lè máa rí ṣùgbọ́n bí òfin fi ní kẹ́ ẹ sọ fún ìjọba ǹjẹ́ ẹ kọ lẹ́tà nígbà tá a gbọ́ nǹkan díjì sọ ó ní gbogbo àwọn tó lọ kówó sí kò sẹ́ni tó kọ lẹ́tà sáwọn kò sẹ́ni tó fáwọn pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa mọ̀ pé ó ṣeé ṣe kó mọ̀ torí pé EFCC ti pariwo pé gbogbo àwọn scheme tó ò ní òǹtẹ̀ ìjọba tí ò ní àkọọ́lẹ̀ tí ò ní pé ń bolẹ̀ lè wá wọn sí ń bolẹ̀ lè rí wọn tó bá tiẹ̀ di pé kí ni nǹkan tó fẹ́ jẹ́ remedies fáwọn tó wọ́n ti wà ń bẹ̀ CBN EFCC ń pariwo ṣùgbọ́n ìjọba wò pé since náà tí gba ọ̀nà tí òfin làálẹ̀ kan kọ lẹ́tà síjọba kan kò yẹ kó rí bẹ́ẹ̀ náà lábẹ́ òfin torí pé ìjọba gbogbo nǹkan tá a bá ti pè ní ìjọba àwa tá a wà lábẹ́ yín òfin ní ẹ ní ẹ̀tọ́ nínú àwọn ẹ̀tọ́ àkọ́kọ́ tí ìjọba ní òun náà ni kó dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ẹ̀mí wọn ẹnìkan fẹ́ gbà lọ́nà tí ò bófin mu wọ́n pèjọba o wọ́n pèjọba o ìjọba gbọ́dọ̀ dìde lábẹ́ òfin dúkìá aráàlú àwọn kan fẹ́ jẹ lọ́nà tí ò bófin mu wọ́n pèjọba o wọ́n pèjọba o lábẹ́ òfin Nàìjíríà òfin ní ìwọ ìjọba dìde torí pé iṣẹ́ àkọ́kọ́ tá a gbélé ẹ lọ́wọ́ nìyẹn ìmáa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú oníṣẹ́ àkọ́kọ́ so ó yẹ kí ìjọba gan ti dá sí síwájú ọjọ́ ìní ká ti máa rí awuyewuye ká ti máa rí àwọn ọ̀rọ̀ ńláńlá àwọn ọ̀rọ̀ ìkìlọ̀ lórí NTA lórí àwọn rédíò TV newspaper kíjọba ti dárúkọ gbogbo àwọn Ponzi scheme tí ò lórúkọ pẹ̀lú ìjọba kan ti ṣe ìkìlọ̀ kan ti lọ sí ṣọ́ọ̀bù wọn ọ́fíìsì wọn kan ti lọ kó gbogbo wọn kan ti kó wọn sọ́gbà ẹ̀wọ̀n ṣùgbọ́n gbà tẹ́ ẹ lajúlẹ̀ pé wọn ò tí ì wá kọ̀wé síjọba táwọn èèyàn ń lọbẹ̀ tó ń ṣe gbá tó ń ṣàwo ìjọba ò lè sọ pé àwọn ò mọ̀ o so bí ẹ náà ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe púpọ̀ tí a bá wò síwájú cryptocurrency àbí tí wọ́n máa ń pè wọ́n bẹ́ẹ̀ni ṣé kí ni ìyàtọ̀ láàrin òun àti irú àwọn Ponzi scheme tẹ́ sọ yìí. ṣe rí cryptocurrencies ìyẹn náà owó ni. so òun bá òfin ìjọba mu. ó depend ẹni bá fẹ́ ṣe ṣe rí àwọn company mo lè register company sìn kí n ní cryptocurrency mo fẹ́ máa ṣe àwọn ìlànà ṣe rí kò sí òwò tí òfin ò gbà láàyè lópin ìgbà tá a bá ti tẹ̀lé nǹkan tí òfin ní ká tẹ̀lé ìtumọ̀ freedom nìyẹn freedom mean pé máa ṣe bó ṣe wù ẹ́ òmìnira o ní òmìnira láti ṣe òwò ṣùgbọ́n láti lè bá a jẹ́ kí ìjọba dáàbò bo owó ẹ àti òógùn ẹ ọ̀nà báyìí ni òfin gbé lẹ̀ fún ẹ láti tẹ̀lé nǹkan tí tó fi dúró sí nìyẹn tó o bá ṣe crypto tó o bá tẹ̀ lọ́nà tí òfin làálẹ̀ CBN ó mọ̀ ń pa ẹ̀ CAC mọ̀ ń pa ẹ̀ SEC mọ̀ ń pa ẹ̀ gbogbo àwọn àjọ tó yẹ kó mọ̀ ń pa ẹ̀ mọ̀ ń pa ẹ̀ lábẹ́ òfin kò sí nǹkan kan ṣùgbọ́n o kò lọ ń ṣe crypto tí ò sí nǹkan kan lábẹ́ òfin tó bá di òfin ò ní dá sí o. ká tó tún tẹ̀síwájú ẹ̀jẹ̀ á gbọ́ òkèdè ráńpẹ́ látọ̀dọ̀ àwọn gbọ́ wa tí wọ́n ní ọ̀sán sun clean detergent. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí orí ètò Egbeyewo lórí ọ̀rọ̀ tí à ń sọ náà ni ọ̀rọ̀ ìdókòwò lórí ẹ̀rọ ayélujára. Amòfin wa àwọn kan tún wà o tá a mọ̀ rí tí wọ́n ní kéèyàn wá yáwó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síyẹn náà bá òfin torí àwọn mo máa ń ṣe nǹkan kan ẹni tí ò mọ̀ gbà tí ó yáwó wọ́n kàn dé gbórúkọ ẹ̀ wọ́n dìde ránṣẹ́ sí pé lágbájá báyìí ó yáwó lọ́dọ̀ àwọn tí ó bófin mu. ṣe rí owó yíyá lórí ẹ̀rọ ayélujára
àwọn kan wà tó yẹ pé ilé iṣẹ́ ni wọ́n mo rántí ní ọdún tó kọjá CBN jáde wọ́n ṣe àfihàn àwọn ilé iṣẹ́ tó lórúkọ pẹ̀lú CBN pé àwọn rèé o tẹ́ ẹ bá fẹ́ even débi àwọn ilé ìfowópamọ́sí àwọn báǹkì tí ẹ pé wọn ò ní physical office gbogbo ọ́fíìsì wọn orí afẹ́fẹ́ ni CBN kọrúkọ wọn lẹ̀ àwọn tí ò lórúkọ pẹ̀lú ìjọba CBN dárúkọ wọn wọ́n dẹ̀ ṣe ìkìlọ̀ fún àwọn aráàlú pé àwọn eléyìí àwọn ò mọ̀ wọ́n rí o tẹ́ ẹ bá lọ kó owó yín síbẹ̀ tó owó yín bá há kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gba owó yín o ṣùgbọ́n àwọn eléyìí wọ́n lórúkọ pẹ̀lú wa wọ́n dẹ̀ ní àwọn nǹkan tí a máa sọ pé a fẹ́ fi sanwó yín padà tó bá di ẹ ní àǹfààní àti bá wọn dòwò pọ̀ kí àwa èèyàn pọ̀ gbọ́ràn sí ìjọba lẹ́nu alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣe rí àwọn kan bá bóyá for example èèyàn yáwó lọ́wọ́ àwọn báǹkì orí íńtánẹ́ẹ̀tì kò wá sanwó wọ́n á bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdì àwòrán ẹ̀ pé 419 ní adigunjalè ní gbogbo ẹ̀ ní gbogbo eléyìí náà ló yẹ kí ìjọba fi stop sí torí pé lábẹ́ òfin tá a bá yáwó lọ́wọ́ ara wa tí breach of contract bá ṣẹlẹ̀ kì í ṣe ọ̀rọ̀ àti gbé àwòrán ẹni jẹ gbèsè sórí ẹ̀yà pé eléyìí ẹlòmíà ní arm robber ẹlòmíà ní most wanted ni wọ́n á gbé e síbẹ̀ gbogbo ayé á máa pè pé àárí ẹ̀ ń bì à ń bẹ ìjọba kí ìjọba wá wọn àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kí ìjọba wá wọn kí wọ́n dẹ̀ fi imú wọn jófin. ẹ ṣe amòfin wa ká tó mọ̀ ọ́ lọ ó ti wá ṣẹlẹ̀ báyìí àwọn èèyàn ti kàgbákò lọ́dọ̀ CBS àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ tán ti ṣe ǹjẹ́ ìlànà òfin wà tí wọ́n lè tẹ̀lé àti kó lè jọ́nà àbáyọ fún wọn fúnra àwọn tó kàgbákò yìí. ṣe ní lábẹ́ òfin òwò ṣíṣe tí ò bá ti bófin mu òfin ò ní nǹkan kan láti fi ṣe ìlẹ́gà kò sí nǹkan kan tí òfin fẹ́ fi ṣe torí pé òfin ò dá mọ̀ nípìnlẹ̀ ẹ gbọ́ pé EFCC ní àwọn agbowó yẹn padà ìyẹn bí ìgbà téèyàn kàn ń bẹ owó tó bá ti kọlu òfin láti ìpìlẹ̀ òfin ò tiẹ̀ ní síjú ẹ̀ bá sunkún kẹsùn àfin ṣe yẹ̀yẹ́ o ṣùgbọ́n àkàn ń gbé nǹkan tí òfin sọ jáde ni tó bá dijọ́ míì kẹ́ ẹ tó kówó yín síbì kan ẹ béèrè tí ò bá yé yín ẹ béèrè ẹ ṣèwádìí kẹ́ ẹ tó kówó yín síbẹ̀ nǹkan tí òfin fẹ́ fún wa nìyẹn. ẹ ṣe púpọ̀ láti bí nǹkan ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ni a ti ń fi ọ̀rọ̀ jíròrò pẹ̀lú amòfin Moruf Balógun tí wọ́n ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò fún gbogbo Ìjẹ̀bú. Amòfin ẹ ṣé púpọ̀ tẹ̀lé wá sórí ètò. ẹ ṣé gan. tàbá tún pé ìjọ mi ẹ mọ̀ jẹ́ wa o. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣé pọ̀ ni ẹ̀yin aráalé ẹ̀yin náà ti gbọ́ látàárọ̀ wọ́n ní kò tiẹ̀ sí pé èèyàn lè lọ sí ilé ẹjọ́ pé bóyá wọ́n lu òun jìbìtì lórí irú ọ̀rọ̀ báyìí o torí pé kò bófin mu láti ilẹ̀ wọ́n ní ẹni tó ń wá fà wà dẹni tó ń wó fò báyìí o Ọlọ́run tú gbogbo àwọn tó bá kàn yóò tú wọn nù o títí ọjọ́ mẹ́jọ tá a tún máa mú ọ̀rọ̀ pàtàkì mìíràn wá ní orí ètò Ẹgbẹ́yẹ̀wò èmi atọ́kùn ètò Agboola Elúfojú ló ń kí yín pé ó dìgbà kan náà. ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe Ẹgbẹ́yẹ̀wò mo wí ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ló jẹ́ ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn.